Alhaji wa Taiwo Ogogo Azan ìkan nínú àwọn àgbo cancer tí a fẹ́ send sí òun ló ti délẹ̀ yìí o nínú àwọn àgbo tó dẹ̀ scarce láti ṣe òun làgbo yìí wà ṣùgbọ́n Ọlọ́run fẹ́ràn yín púpọ̀ a ní àwọn materials ẹ̀ nílẹ̀ already lọ́fíìsì tẹ́lẹ̀ àwọn liquid ẹ̀ nìkan la ẹsẹ̀ lọ rà tá a fi mix ẹ̀ a ẹsẹ̀ ṣe tán ni so ṣùgbọ́n ó wá kú báwo làgbo ìṣe máa dọ́dọ̀ yín because àwọn ọmọdọ́ yín a dẹ̀ ní nọ́mbà táwọn èèyàn send sí wa a pè a chat ẹ̀ no reply so àwọn tó dẹ̀ tó send ẹ̀ sí wa náà tó ti chat nọ́mbà yẹn wọ́n ti pe nọ́mbà yẹn no reply so agbo nínú agbo bíi mẹ́rin tá la fẹ́ send sí ẹyọ kan ti wà nílẹ̀ báyìí so ẹ̀yin tí ẹ pè wá tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ bàbá wa Taiwo Azan Ogogo a ti ṣe ntáwa lè ṣe o ó kú bágbo ìṣe máa dọ́dọ̀ wọn so bóyá kẹ́ ẹ pè wọ́n kàn pè wá kàn send the address ká máa bá a ṣe máa send ẹ̀ sí wọn ẹyọ kan tí mo mú lọ́wọ́ yìí tí n bá fẹ́ báyàn ṣe 320,000 naira ṣùgbọ́n mo sọ pé mi ní gbowó lórí ẹ̀ owó ara wa la fi ṣe so a fẹ́ proof ara wa fún wọn kí wọ́n lè mọ̀ pé traditional medicine is very very real even federal government ti fún wa ní wọ́n ti fún wa ní backup láti lè treat cancer hepatitis àti àwọn àrùn mẹ́tò tó le so àwọn èèyàn méje ní last month ní federal government ni wọ́n approve láti lè tó jẹ́ pé traditional medicine láti lo oògùn traditional medicine wọn tó dẹ̀ da so kí wọ́n lọ lo eléyìí náà kan try rẹ̀ so àwọn mẹ́ta tó kù a máa bá wọn sí àsẹ́ndì sí wọn èyí tẹ́ ẹ bá mọ contact Alhaji wa Azan Ogogo ẹ pè wọ́n kí ẹni tí ó bá lè bá wọn gba àgbo yìí kí wọ́n máa bá ṣe máa chat wa lórí 080 36 33 33 13 voice note ni o lórí WhatsApp ẹ chat wa ní WhatsApp ní ṣàìsàn o Ọlọ́run fún alálàáfíà o assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhaji wa Taiwo Ogogo Ọlọ́run máa bá wa fún yín ní àlàáfíà o Ọlọ́run ọba ò ní dá àlámọ̀rí yín rú ẹ̀mí gígùn àtàlàáfíà Ọlọ́run bá wa jogún ẹ̀ fún yín pẹ̀lú àṣẹ àtagbára Ọlọ́run lọ́la ọ̀la àti ń process àgbo cancer tá a máa send sí ní ọ̀la a máa send ẹ̀ sí lọ́la because cancer tí ó ṣe Alhaji wa Taiwo Azan Ogogo stage 4 ni wọ́n pè ìyẹn ni pé cancer yẹn ti lágbára so a gbọ́dọ̀ fi falẹ̀ a gbọ́dọ̀ bó tiẹ̀ jẹ́ pé nǹkan cancer ọ̀wọ́n tí yẹn bá fẹ́ ṣe but I volunteer myself so I will try to do it myself ká kọ́kọ́ dùn ẹ̀mí kó tó kan owó ẹ̀mí la kọ́kọ́ máa dùn kó tó kan owó àti àwọn èèyàn ti lọ sọ́jà mo ti rán àwọn tán máa ra materials ẹ̀ lọ sọ́jà wọ́n ti lọ sí ọjà wọ́n ti lọ ra àwọn materials ẹ̀ wá pẹ̀lú ògo Ọlọ́run àti bẹ̀rẹ̀ processing lórí ẹ̀ àwọn tó jẹ́ kí n wá sí live ojú pé ó láwọn ìkìlọ̀ kan tí mo fẹ́ sí fún àwọn tí wọ́n bá wà ní ìtòsí Alhaji wa Taiwo Azan ẹ dákun ẹ bá mi share fídíò yìí kó kan àwọn family Alhaji wa Taiwo Azan lára ó láwọn ìkìlọ̀ kan tí mo ṣe tó jẹ́ pé ẹni tó bá ní cancer ní láti ṣọ́ra fún mo dẹ̀ fẹ́ dáhùn question àwọn èèyàn tí wọ́n ń béèrè pé kí ni ń fa cancer gan ní tí ń fa cancer pọ̀ o màá dẹ̀ dáhùn little màá sọ díẹ̀ nínú tí ń fa cancer so that ẹni tí ò sí ní á lè ṣọ́ra ṣùgbọ́n ẹni tí màá kọ́kọ́ bá sọ̀rọ̀ ni ẹni tí ó ti ní presently ìyẹn Alhaji wa Taiwo Azan Ogogo àwọn nǹkan tí wọ́n ní láti kọ́kọ́ ṣọ́ra fún báyìí àwọn tí wọ́n wà lọ́dọ̀ wọn ká kọ́kọ́ ṣọ́ra fún wọn ká má jẹ́ kí wọ́n jẹ anything carbohydrate ẹni tí cancer fẹ́ràn jù ó ní carbohydrate gbogbo ohun tó bá ti jẹ́ pé henry sọ tiẹ̀ lára carbohydrate ni ó máa jẹ́ kí cancer ó máa spread lọ síbi ẹ̀mí ni ẹ dákun ẹ bá mi jẹ́ kí fídíò yìí kó kan àwọn family Alhaji wa Taiwo Azan lára oúnjẹ tán bá máa fún wọn kó máa involve carbohydrate gbogbo àwọn drinks gbogbo àwọn carbonated drinks kán má fún wọn mu kán dẹ̀ má fún wọn ní carbohydrate food jẹ
lásìkò yìí torí pé àìsàn cancer we don't cure it, we fight it. We don't cure it, but we fight cancer. Nínú tó sì máa ń fa àìsàn yìí fún ẹni tí ò tí ì ní, ẹni tí ò tí ì mú. Ẹni tó bá máa ń tobacco use, ẹni tó bá máa ń fa sìgá, ẹni tí bá máa ń fa sìgá, ó kẹ́ni kí gbogbo ẹni tí bá máa ń fa sìgá ó ṣọ́ra torí pé ẹni tí bá ń mu sìgá ó ń kọ lẹ́tà sí cancer. Aliwikoya khairun minal ilaj. Prevention is better than cure. Gbogbo wọn tó bá máa mu sìgá, you have to be very very careful kó má bàa ní àìsàn cancer. So ẹlẹ́ẹ̀kejì ó náà ni radiation a máa fà cancer. So ẹni tí bá ti máa ń yí òòrùn jù, ẹni ó bá ti máa ń pẹ́ nínú òòrùn jù, iṣẹ́ tó bá ń ṣe tó bá ti jẹ́ pé òun pẹ́ nínú òòrùn jù, ó lè fà cancer o. Certain infections, àwọn infection ara àwọn staphylococcus kíní kan human papillomavirus HPV. Àwọn olóyìnbó ti mọ ẹni tí mo ń sọ yẹn, human papillomavirus HPV ó máa fa cancer. Ó máa fa cancer, kódà ló máa sábà fa cervical cancer àti àwọn cancer míì lára. So gbogbo ìwọ tó bá ti ní anything tó bá ti ní ṣe pẹ̀lú infections, ìwọ tó bá ti ní infections lára, tètè tọ́jú infections kó má bàa padà ní cancer. Hepatitis B and C ó lè fa kéèyàn ò ní liver cancer. Téèyàn bá ní hepatitis B and C tí ó bá tètè tọ́jú ẹ̀ dáadáa, ó lè fa kéèyàn ò ní liver cancer, a máa fà á. So a ní Helicobacter pylori, ó lè fa stomach cancer. Helicobacter pylori ó lè fa stomach cancer. Àwọn tó ń fa cancer pọ̀ gan. So nínú rẹ̀ ní lifestyle factors, ìgbésí ayé téèyàn ń gbé, àwọn nǹkan tó ń jẹ, bó ṣe ń live life ẹ, kéèyàn máa jẹ àwọn oúnjẹ tí ò bára mu, oúnjẹ tí ò sára lóore, ṣùgbọ́n tó ṣe yòyòyò lójú, àwọn nǹkan yẹn lè fa cancer. Environmental and workplace exposures. Bóyá kéèyàn máa gbé àdúgbò tí eruku tí máa ń ṣe jù, eruku tẹ́rú yẹ pé ó fa cancer. Ó lè fa cancer. So tàbí àdúgbò téèyàn bá ń gbé, àwọn àdúgbò kan bẹ ní side Ogun State. Àwọn àdúgbò tó yẹ pé factory pọ̀ ń bẹ, oríṣiríṣi àwọn machines, àwọn engines tó ń ṣe oríṣiríṣi àwọn nǹkan àlùmọ́nì, àwọn nǹkan lọ́pọ̀ ní risk fún health àwọn tó bá ń gbé irú àdúgbò yẹn. Àwọn àdúgbò kan bẹ jẹ́ pé kò yẹ fún ọmọnìyàn láti máa gbé. Ibi tí company bá ti pọ̀ sí, ibi tí factory bá pọ̀ sí, kò yẹ fún ọmọnìyàn láti máa gbé. So gbogbo àwọn èéfín tó ń jáde látinú company yẹn, láti factory yẹn, látinú àwọn engine, àwọn machines tí wọ́n ń lò, ẹni tó bá ti ń consume ẹ̀, ó tá bá ti ń fà sí mọ́, ó lè cause cancer. So bẹ́ẹ̀ náà ni inherited genetic and mutations. Kódà 5% to 10% àwọn tó ní cancer inherited ni. Inherited genetic and mutations. 5 to 10% àwọn tó ní cancer ó wà inherited. Nínú traces rẹ̀ ti wà nínú ẹ̀jẹ̀ bàbá àti ìyá.
nínú kíntírẹ́sì sí ẹ̀ wà nínú ẹ̀. So ó gba àwọn nǹkan yìí gbogbo ohun tó ń kọ̀ sí kánsà nìyẹn, gbogbo ohun tó ń kọ̀ sí kánsà pọ̀ díẹ̀ láti sọ yẹn. Ṣùgbọ́n bàbá wa tí wọ́n tọ́lọ́ ń kádàrá tí wọ́n ní challenges sí kánsà yìí pẹ̀lú abẹ́lọ́run fún wọn nínú àánú rẹ̀, gbogbo ohun tá a bá ṣe fún wọn Ọlọ́run ó jẹ́ kó bá wọn lára mu. Ṣùgbọ́n o ká má lo àlòlù àgbo táwa fẹ́ gbé lọ fún wọn. Tó bá jẹ́ pé wọ́n ti ní àwọn àgbo míì nílẹ̀ táwọn èèyàn ti gbé wá fún wọn, kí wọ́n jẹ́ ká tètè mọ̀ káwa lè step back títí tí wọ́n á fi lo àwọn àgbo tí wọ́n bá fún wọn tán. Tí wọ́n bá ti lo àwọn àgbo wọn nìtàn, àwa ó ṣe kíni, àwa lè padà gbé tọ̀dọ̀ wa ránṣẹ́ sí wọn. Torí pé àlòlù tí wọ́n lo ọ̀tọ̀ ní àgbo, wọ́n lo àgbo he láàárọ̀, wọ́n lo àgbo bí lọ́sàn, wọ́n lo àgbo sí lálẹ́. Tí kánsà ń bá lọ, báwo la ṣe fẹ́ mọ àgbo ilé tó ṣiṣẹ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta? Reason nìyẹn táwọn èèyàn bá ra product wa, mo máa ń sọ fáwọn èèyàn tí àwọn tá máa ń ta product tiwa fún pé ẹ má lo product mi pẹ̀lú any other product, ẹ lò lọ́tọ̀. Tẹ́ bá ní product tẹ́ ń lò lọ́wọ́, ẹ kọ́kọ́ lo product yẹn tán. Tó bá ṣiṣẹ́ fún yín, kò ní ìdí kẹ́ lu tọ̀dọ̀ mi mọ́. Torí kì í sáwa nìkan la mọ̀ nǹkan àgbo, àwọn tó mọ̀ nǹkan àgbo náà pọ̀. Ntẹ́ ń lò yẹn, ẹ kọ́kọ́ lò tán. Tọ́lọ́run bá ti kádàrá tó bá ti bá yín lára mọ́, kò ní ìdí kẹ́ ra tọ̀dọ̀ wa mọ́, kẹ́ lu tọ̀dọ̀ wa mọ́. Ṣùgbọ́n tí ìyẹn ò bá ti wá bá yín lára mọ́ tí ò ṣiṣẹ́ tọ̀dọ̀ wa, á send ẹ̀, á fún yín ní tọ̀dọ̀ wa tẹ́ máa lò. Tọ́lọ́run bá ti ní kí tọ̀dọ̀ wa náà ó ṣiṣẹ́, so kò ní ìdí kẹ́ ra míì mọ́ nìyẹn. Ìgbà tí ọ̀rọ̀ náà bá ti ṣiṣẹ́, ẹ tó ń rà míì níbò míì nìyẹn. Ṣùgbọ́n kẹ́ wá máa lo oríṣi àgbo ìyẹn ọ̀tọ̀ọ̀tọ̀, àgbo èèyàn mẹ́ta èèyàn mẹ́fà kó àgbo wa, ẹ wá ń lò papọ̀ mọ́ra wọn. Èmi ò kí ń láìkí irú nǹkan báyẹn. So àgbo bàbá wa Ògògó, àgbo kánsà tá a máa send sí wọn, àti ń bá wọn prepare rẹ̀ lọ́wọ́, àti ń prepare rẹ̀ lọ́wọ́. Ọlọ́run sì ṣeun. Powder kan bẹ tó jẹ́ pé kò ṣeé sáré prepare, àárín 2 weeks la fi máa ń ṣe. Ìyẹn wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́, a ní nílẹ̀ tó rà ti ṣe sílẹ̀. A máa irú àwọn powder tó bá jẹ́ pé kò ṣeé sáré ṣe báyẹn, a máa ń prepare rẹ̀ sílẹ̀. Ọlọ́run ṣe ó wà nílẹ̀. Àwọn liquid tá a fi máa bá wọn mix ẹ̀ papọ̀ nìkan wọ́n ti lọ rà wá. Wọ́n ti lọ ra àwọn liquid yẹn wá. A máa mix ẹ̀ papọ̀ lénìí. A dẹ̀ máa make sure pé I get to them. A máa try to get to him by tomorrow. Àwọn family wọn ti èèyàn kan ti Alhaji wa Kìlání láti Canada àbí US ni wọ́n wà. Ọ̀túnba. So wọ́n ti send link wọn sí wa. So a máa mọ bí a sì máa rí wọn bá sọ̀rọ̀ tágbò yẹn fi máa dọ́dọ̀ wọn. Ṣùgbọ́n àgbo wa tó bá jẹ́ pé wọ́n ti rí àwọn àgbo míì tí wọ́n ń lò, wọ́n lè sáré lo àgbo wa, wọ́n gbọ́dọ̀ lo àgbo wa mọ́ àgbo ẹlòmíì. Kán lo àwọn àgbo tí wọ́n bá ti fún wọn, ká kọ́kọ́ lò tán ká tó lo àgbo wa. Ìgbà tó bá jẹ́ pé wọ́n àti rí àgbo kankan ẹnìkan kò tí ì fi àgbo kankan ṣẹ́wọ́ sí wa, àwọn ó gbé àgbo lọ fún wọn lọ́fẹ̀ẹ́. A sì ní gbà nǹkan kan lọ́wọ́ wọn títí tán fi lo àwọn nǹkan wa tán. Tọ́lọ́run bá ti wá kádàrá tí ó bá ti bá wọn lára mu, abẹ́lọ́run gbogbo tá a bá fún wọn kọ́lọ́run jẹ́ ó bá wọn lára mu. Tó bá ti bá wọn lára mu pẹ̀lú ògo Ọlọ́run, á wà aṣọ yìí tá a máa gbà lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà. A mọ̀ pé kí sáwọn náà san ọmọ Nàìjíríà ní ọ̀sán. So a wà sọ tá a fẹ́ gbà fún wọn. So pẹ̀lú ògo Ọlọ́run, Ọlọ́run ọba ò ní fi àìsàn sí wọn, kò ní fa àìsàn sẹ́ni kọ̀ọ̀kan wa. So àìsàn yìí ṣe tí èèyàn máa ń dí mọ́ra, especially cancer stage 4, ó ti wà stage 4. So pé wọ́n mọ̀, wọ́n ní wọ́n mọ̀, ó lè ṣẹ̀bẹ̀ láti yọ. Rárá, yóò ti máa fún wọn ní sign. Yóò ti máa fún wọn ní sign ti pẹ́. Kó cancer tó wọ stage 4, kó tó wọ stage 4 nínú ara, á ti máa fún wọn ní sign ti pẹ́. Torí ẹ̀ la fi máa ń sọ fún ẹ̀yin èèyàn wa, tẹ́ o bá ti ń rí sign kan lára rẹ, tètè lọ sí test. Ẹ tètè máa ṣe test àgọ́ ara yín once in a while. Tẹ́ ẹ bá lè máa ṣe test every 6 months, ẹ make sure pé ẹ ṣe test every year lọ́dọọdún. Tó o bá ti lè máa ṣe test ní every 6 months, make sure pé o ṣe test every year lọ́dọọdún. Ó dáa púpọ̀. So wàá lè máa mọ stage tí ara rẹ wà. Wàá mọ ipò tí ara rẹ wà. Ipò tí àwọn internal organs rẹ, àwọn tí ń bẹ nínú ikùn rẹ, ipò tó wà.
so wàá lè mọ kíni tó kù tó fẹ́ lò wàá lè tètè gbàjáre sọmọ aráyé ẹni ọmọ yìí ẹni tọmọ yìí ntẹ́mi mọ́ ẹlòmí ọ̀mọ́ ntẹ́lòmí mọ́ èmi ọ̀mọ́ ṣùgbọ́n tó o bá tètè kí àwọn kan ò lówó ṣùgbọ́n ní tí wọ́n ní ó jowó lọ ó lè sèfò olówó àwọn kan ò lówó lọ́wọ́ ṣùgbọ́n ntẹ́lòmí ní ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹni tó ní bílíọ̀nsì ńlé ẹni tí ò ní nǹkan kan ní ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ó dẹ̀ máa save life ẹni tó ní bílíọ̀nsì lọ́wọ́ so torí ìdí eléyìí wọ́n ti lọ bá wa gẹ́ẹ̀tì àwọn nǹkan tí àwọn liquid torí liquid mẹ́ta ni la fi máa ń mix powder yẹn liquid mẹ́ta yẹn oyin gidi ńbẹ́ńbẹ́ oyin ògidigidi tó jẹ́ oyin gidi bíi 2 litres so bíi 2 litres wọ́n ti àti so àwọn àtàwọn nǹkan materials tó kù tó jẹ́ liquid wọ́n ti lọ gẹ̀ẹ́tì wa so a máa mix ẹ̀ papọ̀ lénìí a máa mọ bá a ṣe máa send ẹ̀ sí wọn lọ́la ṣùgbọ́n kí wọ́n stop láti máa jẹ ẹni carbohydrate ká má jẹ́ kán jẹ carbohydrate títí tán fi lo tára ó fi yá wọn àgbọ́dọ̀ jẹ́ kán fẹ́ ẹnu kan carbohydrate mọ́ nínú tó lè tètè pa cancer tí ń bẹ nínú ara òun ni kí cancer ò má di carbohydrate torí oúnjẹ cancer ni carbohydrate bẹ́ẹ̀ ni oúnjẹ tí cancer gangan máa ń jẹ nínú ara òun ni carbohydrate so ẹni tí cancer bá wá mú tí bá ń jẹ carbohydrate irú ẹni yẹn cancer yẹn tètè máa pa ṣùgbọ́n tẹ́ni yẹn ò bá ti jẹ carbohydrate so bí kó o so ẹran mọ́lẹ̀ bí kẹran àbí bí kéèyàn ò ní ẹran lọ́dọ̀ kó má fún ẹran yẹn lóúnjẹ if you want to starve your cancer into death stop eating carbohydrate gbogbo ẹni tó bá ní cancer lára kó má jẹ carbohydrate títí tí cancer yẹn fi máa lọ tó o bá ti jẹ carbohydrate mọ́ wà wá bẹ̀rẹ̀ sí ní máa lo àwọn oògùn tó jẹ́ àwọn oògùn cancer wà á máa lo àwọn oògùn tó jẹ́ àwọn oògùn cancer so ẹ bá wa sọ fún bàbá wa Alhaji wa Taiwo Ogogo gbogbo àwọn tí wọ́n wà lọ́dọ̀ wọn ká má fún wọn ní carbohydrate jẹ ká má fún wọn ní carbohydrate mu anything involve carbohydrate ká má jẹ́ kí wọ́n fẹnu kàn àwọn herbs tí a bá wá send sí wọn wọ́n kàn make sure pé kàn máa lo herbs yẹn dáadáa wọ́n á máa lò láàárọ̀ lọ́sàn lálẹ́ àárọ̀ ọ̀sán alẹ́ àárọ̀ ọ̀sán alẹ́ ni wọ́n á máa lò pẹ̀lú àṣẹ àtagbára Ọlọ́run ó lò ní sábàbí fún wọn yóò jẹ́ kó bá wọn lára mu àní àìsàn ẹ̀yẹ tí ilé tó wà yìí Ọlọ́run ọba ibi tó gbà jáde Ọlọ́run ọba wọlé ibi ó gbà wọlé Ọlọ́run lè jáde kúrò lára wọn tó bá wá kúrò lára wọn kò ní bọ́ sí ara ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run máa fi sọ ẹsẹ̀ ní kọ̀ọ̀kan wa o àní ṣàìsàn o assalamu alaikum warahmatullahi wabarakatuh. kí ló ń ké fún kí ló ń pa ẹnu gbé ó yá nu ojú rẹ̀ dànù mo ní kó nu ojú rẹ̀ dànù ṣé ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀ tí ìpín fídíò mi dọ́dọ̀ Ògògó ni ṣé ẹ̀ tí ìgbé fídíò mi kó dọ́dọ̀ Ògògó ni 08152636369 wọ́n ní Ògògó ní cancer type 4 ọmọdé òmògùn pè lẹ́fọ̀ọ́ gbọ́ mi ẹ pín fídíò mi kó dọ́dọ̀ ọmọ Ògògó èmi ò ní ìdí owó lọ́wọ́ ẹ̀ ẹgbẹ́ Ògògó wá mo máa tọ́jú ẹ̀ ó sì máa dá láàyè padà. wọ́n ti rí i pé ó ti fẹ́ yíwọ́ lọ́ṣẹ́ ní kò gbọ́dọ̀ wá sọ́sibítù mọ́ wọ́n ti sọ fún yín pé gbogbo ohun tó bá jẹ́ àìsàn èyí tó wà nínú àgọ́ ara àbí àìsàn jẹjẹrẹ mo ní kí ẹ pé ẹni yẹ bí àìsàn jẹ́ ní mo pè ìrìn jẹ́ mínísọ́ adimọ́tò obìnrin ọkùnrin ìyá àti aṣíwájú awòràwọ̀ yẹyẹ ọ̀sán jẹ́ ni mo pè ní mò ń jẹ́ ẹ bá mi pín fídíò yẹn jẹ́ kó dọ̀dù ẹ̀ ó yá nu ojú rẹ̀ dànù bàbá rẹ̀ ti ṣe mí lóore rí ilé àkọ́kọ́ tí mo kọ́kọ́ kọ́ láyé mi nípasẹ̀ bàbá rẹ̀ ló gbà wá ó yẹ ẹni kó lọ ráàdì mi sórí 08152036369 mi ò béèrè owó lọ́wọ́ yín mo máa tọ́jú ẹ̀ á dẹ̀ dára ìyọkàn á dẹ̀ wá dúpẹ́ ọpẹ́ làwọn ń jẹ. ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ rí pé bẹ́ẹ̀ ni mo kọ́ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí kó go viral ẹ jọ̀ọ́ ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi share rẹ̀ kó kan àwọn family Alhaji Taiwo Ogogo kó kàn wọ́n lára iṣẹ́ yìí tún máa wúlò fáwọn ẹlòmíín náà nífẹ̀ẹ́ àìsàn ló gbà ẹ káàárọ̀ ẹ káàsán kalẹ̀ bí tẹ́ bá ti ní àǹfààní àti gbé ìmọ̀ mẹ́yàwó pé tí ó kọ mọ́nu iṣẹ́ yìí ṣiṣẹ́ fún cancer ẹni èyíkéyìí cancer mo ti fi iṣẹ́ yìí lẹ̀ for the past 3 years mo ti drop iṣẹ́ yìí rí ó ti lé 3 years mo ti drop iṣẹ́ yìí ó ti lé ní ọdún 3 tí mo ti drop iṣẹ́ yìí kí nìkan tán fẹ́ lọ bá mi wá kò ná wọn lówó tó pọ̀ jù rárá kán lọ bá mi ra àìdán onígun 4 yẹn
kán bá mi rà kó pọ̀ dáadáa. Kán lọ bá mi ra egbò bọ̀ọ̀nì, kán bá mi ra èso bọ̀ọ̀nì, egbò bọ̀ọ̀nì, èso bọ̀ọ̀nì, kán wá lọ bá mi wá ẹ̀rù àwọ̀nká. Ṣé eré ẹ̀rù àwọ̀nká yẹn, egbò bọ̀ọ̀nì yẹn àti àìdán yẹn, wọ́n á wá lọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn, wọ́n á wá lọ tó máa di powder, kán gbé lọ sílé ẹ̀rọ, kán bá wọn lọ kó di powder. Tán bá dẹ̀ ní blender tán lè fi blend ẹ̀ tó máa di powder lé, kán lọ kán jọ, kán rí pé kò sókúta kan nú ẹ̀. So wọ́n máa wá mú kinní yìí, wọ́n á wá pín sí méjì. Wọ́n bá ti pín sí méjì, ìdá kan ń bẹ̀ kán dà sínú àdí àyàn, àdí dúdú, àdí gidi tí wọ́n fòróró mì sí ní kán dà sí. Kán máa mu sọ́ọ̀tì kan láàárọ̀, kán máa mu sọ́ọ̀tì kan lọ́sàn-án, kán máa mu sọ́ọ̀tì kan lálẹ́. Ṣé wá rí lẹ́yìn tó kù, kán wá pò, kán bù díẹ̀ ń bẹ̀, kán rọra pò mọ́sẹ̀, kán máa bá mi fi wẹ̀ wọ́n lára látòkè délẹ̀, kán máa bá mi fi wẹ̀ wọ́n lára láti ibi ọrùn báyìí délẹ̀, kán máa fi wẹ̀ wọ́n. Ó ṣiṣẹ́ gidi fún cancer. Mi tí ìmọ̀rú cancer náà, if ó ṣiṣẹ́ fún breast cancer, kò sí cancer tí ó ṣiṣẹ́ fún, kò sí cancer tí iṣẹ́. Ẹjọ́ ẹ bá mi share fídíò yìí, a ní fi àìsàn ló gbà, a ní fi àìsàn ò ní ṣe wá. Ẹjọ́ tí torí tọlọ́hun á bá wa lára mú gbogbo àwa tí a bá ní ìpèníjà kìíní yìí. Ẹ ṣé. Ẹ̀yin èèyàn, àwọn ọ̀pọ̀lọpọ̀ ti jáde o lórí solution àìsàn tó ń ṣe Ògògó, Taiwo Ogogo, tí àwọn èèyàn mọ̀ sí gbajúgbajà òṣèré tíátà ni, tí àwọn ọmọ wọn jáde ní àná òde yìí, tí wọ́n ṣe fọ́nrán sórí ẹ̀rọ ayélujára pé àwọn dìtẹ́tì pé ní hospital wọ́n dìtẹ́tì pé dádì wọn ní cancer. Tẹ́sí ń bẹ gbogbo àwọn ọmọ Nàìjíríà wípé ẹni tó bá mọ̀ nípa, tó bá mọ oògùn tó lè cure cancer yẹn, torí àwọn ti gbé wọn dé hospital ti ní ká máa gbé wọn lọ lé pé cancer yẹn ti dé stage 4 lára wọn. So oríṣiríṣi àwọn èèyàn ti jáde tó mọ̀ nípa oògùn yẹn. Haa Akeem, oríṣiríṣi àwọn èèyàn ti jáde wípé báwọn ṣe lè reach out sí wọn. Kódà Haa Akeem gan ti ṣe ọ̀kan nínú àgbo cancer yẹn tí wọ́n sọ pé àwọn ń wá bó ṣe máa kan family Mr. Ogogo, bó ṣe máa kàn wọ́n lára, bí wọ́n ṣe lè máa lo àgbo yẹn. Tọ́ èyí la tún ní ká mú wá sí etí gbọ́ gbogbo ẹ̀yin èèyàn wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé, a kí yín káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Bẹ́ẹ̀ sì ń wọlé, ẹ bá wa tẹ subscribe button yín. Ṣé wá rí subscribe button tẹ́ẹ̀tẹ̀ wọn ò já yín lówó, ṣùgbọ́n òun ni ó máa ta yín lólobó lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnrán wá sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Níbi subscribe button yẹn ẹ rí kíní kan báyìí bí aago, òun làwọn olóyìnbó ń pè ní notification bell. Ẹ fọwọ́ yín tẹ̀ ẹ́, aago òun ni ó máa ta yín lólobó, òun ni notification bell tí ó máa ta yín lólobó bàbá tó ṣe mú fúnrán wá sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ni pé àní ṣàìsàn, àìsàn ní gbé wa dé o. Ire báyìí lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa mọ̀ rí o. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.